social ẹ̀ ti ń ṣiṣẹ́ dáadáa báyìí. mo fẹ́ ṣẹ́kẹ̀ dáadáa torí charging point mo fẹ́ wà ṣọ́ọ̀bù yóò ń ṣiṣẹ́ dáadáa kó o ní sùúrù. mi ò fẹ́ wàhálà o máa di pé story àtúwá bẹ̀rẹ̀. Engineer. ọmọ Ìgbò oníṣó ibùkún. How far now? mo wà. Engineer ó ti wà nílẹ̀ o. kí ni. Oore o, ọjà ni o. ọmọ Ìgbò kọ́kọ́ kó. Ọjà ni. kọ́kọ́ kó. sọ́ọ̀kì mo ti máa ń sọ fún ẹ. Pé kí ni? mi kì í ra àtọwọ́dá. Ṣùgbọ́n mi fẹ́ kó mí ṣe léyìí o. Kò sí wàhálà. Àbọ̀ ń pè mí. ta ló gbẹgbẹgbẹ kó. Màá rí tá ń gbòòrò. Kò sí wàhálà. mi kì í ra àtọwọ́dá. Ìgbà wo ló sọ pé lè máa ṣiṣẹ́? àlọ́ máa ṣiṣẹ́. títí ìrọ̀lẹ́. yóò bá ti di ìrọ̀lẹ́ kó o bọ̀. Sisi. ọkú. ẹ̀gbọ́n ọmọ Ìgbò. ọmọ Ìgbò mi mọ̀ pé ìyẹn dúró. ẹ dúró. orí ló bá mi ṣe ọlọ́kùn pẹ̀lú èyí tèmi. ẹ̀gbọ́n ẹ rọra o. ṣé wà ókè ẹ má bínú ẹ̀yin ilé wọ ọ̀dọ̀ ẹnjìníà sí i. Èmi ni. Tẹ sọ pé fẹ́ ta fóònù fún. Náà ó sì wà nílẹ̀ o. Ó wà nílẹ̀. Ìkíní rèé iPhone ìkejì rèé Samsung S20. iPhone yìí wọn bí yàrá yàrá. Samsung yìí gan ẹ̀mí mi á gbọ́n. Èrò ẹ̀mí ò lè gbọ́n òkú lè mi èmi ò mọ iye ara gan. Ẹ̀gbọ́n mi ló sẹ̀dẹ̀ sí mi láti abroad now mo kàn fẹ́ tó bá ní 50k mú wa kó gbà ó di tiẹ̀ nìyẹn 50 bay. Samsung yìí gan ti ṣe. Kò ṣe má wọrí ìwọ má kí ẹ fóònù gidi ó strong ọdún mẹ́ta ó sì ń lo bátìrì ẹ̀ kò ní já. 50 bay yẹn pọ̀ o. Kò pọ̀. èmi ò lágbára 50 bay. mi ò ní parọ́ fún mi ẹ wo bá rí bákan náà. Ó yá wá. Èló ló wá ní lọ́wọ́ báyìí èló ló fẹ́ san. ẹ jẹ́ san 25 bay. 25 kò sí wàhálà ó yá ẹrù dá kó wá. ṣé kó lọ. ẹ wá o kò ṣe pé mara fóònù yìí tó a bẹ̀rẹ̀ sí ní dààmú mi o. ṣé fóònù yìí ń ṣiṣẹ́ perfectly. dàdún ó strong gidi gbà. ẹ sure. I dey tell you. wà kò sí wàhálà ṣé àmọ́ pé mi mọ̀ pé màá pàdé yín. ẹni ṣòwò wà nílé ẹ jẹ́ kí n lọ fún yín lówó nílé. ilé bá wo mo rò bó máa kó fún yín sìn ká parí ẹ ní. ẹ fọkàn yín balẹ̀ ilé mi ò jìnnà síbí báyìí rárá. ẹni ṣòwò lè mi máa fún yín lówó. ilé ẹ ò jìnnà bí. àpáàpá ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ àlọ́ jẹ́ kí mi mú dání. ní sùúrù ó lè lọ aláyé bẹ́mi mú fóònù ó tí ì sanwó. ẹ̀rù ń bà yín ẹ fọkàn balẹ̀ èmi Sisi mi ò dubious ẹ̀yin ni kẹ́ bá ṣòṣì pẹ̀lú mi kẹ́ bá ṣòṣì pẹ̀lú mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ya wèrè gan-an máa fẹnu bá ti yín jẹ́ ẹgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí fóònù yẹn bá ti ṣiṣẹ́ ẹ wo ẹ fọkàn balẹ̀ èmi àti yín máa di pàdé ni mi ò dubious ara mi ṣe yẹmi tẹ́rì ẹni ṣe wà lọ gbowó yín. ẹjọ́ torí Ọlọ́run ní bá dada yín jẹ́ ifá kan ló yọjú sí mi tí mo fẹ́ sáré ṣe kí ni mo fẹ́ la ọwọ́ epo ni kò yé yín sí. ọlọ́mọ yẹ kí fàáfà ẹ̀ lápò yà. láyé ìfà olùfà mi láyé kò yẹ ẹ wo ọ̀rẹ́ mi kan ni ẹ̀gbọ́n ẹ̀ sẹ́ndì fóònù sí láti Amẹ́ríkà òun wàá fẹ́ lò ó wàá fẹ́ sọ́ọ̀lẹ̀ ó mo ti fẹ́ kẹ́ sáré yá mi ní 20,000 naira mo fẹ́ fi ra fóònù yẹn lọ́wọ́. 20,000 ní century towers 20,000 o fẹ́ ra fóònù 20,000 Sisi. àti rúkà ẹ̀dá padà fóònù 20,000 naira kan 25,000 naira ní ṣùgbọ́n 5 bay wà lọ́wọ́ mi tẹ́yìn bá yá mi 20,000 màá fi sí i. jọ èwo lè wọnú 20,000 àti 25,000. owó ni ẹ̀dá padà ẹ máa fọ́ gidigidi gan ni Samsung S20 ni ó máa jì Samsung S20 ló fẹ́ yàn 25,000. ẹ wo ẹ má tọ̀ra yín òun fẹ́ sọ́lẹ̀ torí pé òun nídìí owó ni ẹ ti mọ ọdún ẹ̀ náà. kí wàá lè fẹ́ kí n ṣe. ẹ jọ torí Ọlọ́run ẹ yá mi ní 20,000 naira máa dá padà fún yín. anyway mi ní owó tí mo fẹ́ yá ẹ. ẹ má ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ yẹn kọ́ ṣe pé mi ò lè fún ẹ bọ́ mi ò lè yá ẹni máa fún ẹni. ẹ fẹ́ fún mi 20,000 láyé mi ò fẹ́ mẹ́ ẹ má fún mi 20,000 naira kí ló dé ẹ yá mi ni mi fẹ́ kéèyàn kan máa sì règùn lé mi lórí
mi ò fẹ́ àtúrúkà ẹ yá mi 20,000 máa dá padà fún yín ni. jẹ́ kí n fún ẹ nà lórí 20,000. a ní kẹ́ má fún mi ò ṣoògùn ẹ̀yin oní tíátà mi ò ṣoògùn yín nísìnyí ẹ má bínú torí ọlọ́run mi ò fẹ́ wà láyín nísìnyí lẹ́wọ̀n yá mi 20,000 tí bá ṣe ìrẹsẹ̀ kékeré báyìí ẹlẹ́yìn lẹ́ ń bọ́ mi ò fẹ́ ẹ yá mi ni màá dá padà fún yín. ó dáa mi ò fẹ́ wàhálà. ó fẹ́ kí n yẹ ẹ ní àbí. ẹ yá mi ni. má wọrí inú iṣẹ́ tó máa ń ṣe fún mi tó bá ṣiṣẹ́ mi lẹ́yìn ilé ìta ti ṣe màá máa yọ́ ń bẹ̀ díẹ̀ díẹ̀. ìyẹn wà òkè ìṣọwọ́ mi náà nìyẹn ẹ fún mi ìṣọwọ́ mi náà nìyẹn ẹ fọkàn yín balẹ̀ kò sí kankan tó máa ṣe mí. Samsung. ẹ dá padà ṣẹ́yìn tẹ́ bá ń gbé ọmọ ológo kò sí nǹkan kan tó lè ṣe ọmọ ológo lèmi ẹ dá padà ìyá mi. olófo ló bínú. yéè adé orí ọ̀kì. come on boy. ẹ dá padà ẹ ṣe ìyá mi kò ní bàjẹ́ fún yín. Confirm ẹ. $25 billion. ọmọ pẹ́ ó pé síbẹ̀ ó pé síbẹ̀ èmi ò lè sọ̀rọ̀ kó má bàa bẹ́ẹ̀. nice doing business with you. ṣòro anytime tó bá tutù lójú mi náà mo ti fún ẹ nọ́mbà mi. na so wọ́n pè mí. ó yá ó pọ̀. orí ẹ pé ìyá wọn ó máa fọ́ èmi jọ ní S20 wọn bí alájà yẹn asamadege anybody àtúrúkà máa fọ́ fáyín ni. ẹ máa bọ̀ fún sẹ́fì ẹ wo kámẹ́rà ó yàtọ̀ 4K lélẹ́yìí yá ẹ máa bọ̀ ẹ pa out. báwo mo ṣe máa. ẹ má bínú ẹ̀yin lẹ́yìn jẹ́ kí n máa gbá yẹn ní ha o ẹ ya fọ́tò gidi mi ò láìpẹ́. a ní kí n pa òsì bọ́. ẹ súnmọ́ bí jáde. a ti tọ́wọ́ èrè báyìí lọ́hùn. ìyá wọn. kò tí ì tó ẹ. ẹ wòran ẹ ti fẹnu bàjẹ́ a máa tún mi yà ẹ má ṣe àwọn bẹ́ẹ̀ yẹn báwo ló ní fẹ́ kí n ṣe. àtúrúkà ẹ má ṣe àwọn bẹ́ẹ̀ yẹn ẹ ti fẹnu bàjẹ́ ó yá. ìyẹn ń kọ́. ó bá àdìkú ojú yín tún ṣe sún. wèrè wo ló ń pè mí ẹ ṣe sùúrù. ooo hello. ẹ má bí mi pé ta ló ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ pè mí lẹ́ máa sọ fún mi pé èèyàn báyìí ló ń sọ̀rọ̀. Sisi lẹ pè yín Sisi ló ń pè mí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí iṣẹ́ makeup ni mò ń ṣe mo máa ń ṣe irun mo ń ṣe ìkànnà mo ń ṣe pedicure mo ń ṣe manicure bí mo ṣe ń sọ̀rọ̀ yìí presently mi ò ní ṣọ́ọ̀bù rárá tó ti yé mi mo máa ń ṣe home service kákàkiri ni ìtẹ́ bá fẹ́ kí n ṣe fún yín nìkẹ́ sọ. Kò sí wàhálà ẹ jẹ́ kí n mọ ọdún business náà tẹ́ bá fẹ́ rí mi presently mo wà nílé àǹtí mi kan number 4 wà ní. ẹ jọ ẹgbẹ́ kọ́mpútà ìpèdè yẹn o fẹ́ máa júwèé lémi o fẹ́ máa júwèé lémi fún ẹ tó mọ̀ rí tó kàn pé ẹ tó ń ṣe ń bí ẹ pé ta ló ń sọ̀rọ̀ àbí láyé má dán wò mi rò pé ó wà ókè. ẹ má bínú o ló bọ̀dá jáde ẹ má bínú ìyá láńlọ́ọ̀dù sọ pé kí n má júwèé lé àwọn ẹ mọ adéríbigbé bus stop yẹn níbẹ̀ ni ẹ̀dùn ẹ̀ máa pàdé yín tí a bá ti débẹ̀ ẹ ṣáà jẹ́ kí n mọ̀ èmi àti ẹ̀dùn òde yìí ń bẹ̀ ẹ má wọ̀rí màá discuss business ẹ jọ irú iṣẹ́ wo gangan lẹ fẹ́ gbé fún mi náà. ìyẹn bíìgì máa fọ́ dànù ẹ fọkàn balẹ̀ máa ṣe àtẹ̀yìn lọ́rùn bíi wèrè ni make up ìyàwó màá tún ṣe bridal tray make up ẹ fọkàn yín balẹ̀ màá fọpa area of specialization mi nígbà tó ń ṣe pé Ṣadé lẹ pé olórí burúkú Ṣadé ni ò mọṣẹ́ ẹ fọkàn yín balẹ̀ màá pàdé yín bẹ́ẹ̀ all right see you bye cheers thanks for the patronage. sista erika ẹjọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan mo ti rí ẹni tó jẹ́ pé ilé mẹ́fà ló ní láàárín ìṣẹ́jú 10 sí 15 mẹ́fẹ̀ẹ̀fà parẹ́ lójú ẹ̀ ni ọgbà bí mo ṣe sọ fún yín yẹn ẹ má jẹ́ ká wálé ayé mọ́yà o. kí ló ń try láti sọ ṣé o rọ́bìrò mi pé ilé mi máa pa ẹ́ lójú mi àbí. èmi ò sọ bẹ́ẹ̀ mo kàn sọ fún yín ni. ṣé kò rẹ̀ ṣé o dán màṣá mi rò kéwà bàbá ìwà òkè sórí ẹ̀ dàrú ni. ẹ má bínú ẹ má bínú. tí kì í máa sọ pọ́pọ́lọ ẹ ti lọ wọn bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣe èrè nínú ilé mi ló wà kẹ́. ẹ ti ń bínú náà. mi ṣe ní bínú rọ̀rọ̀ burúkú wo nìyẹn. ẹ má bínú. o mọ̀yàn rí o fẹ́ máa júwèé lé mi kí ni mo mọ̀ tán jẹ́. iṣẹ́ ló fẹ́ gbé fún mi náà. iṣẹ́ wo ló fẹ́ gbé fún ẹ ó dẹ̀ lọ́pàdé wọn tàbí kí ló ṣẹlẹ̀ gangan wo bá má pín mi lẹ́mi o má ìdá ilé mi o. kí ló dé ọ̀rẹ́ lèmi àti yín ìwé làbọ̀dá fún yín. wá títa lọ́rẹ́ ọ̀rẹ́ òṣùwọ̀n ló fẹ́ yí ọ̀rẹ́ lẹ́nu ẹ má bínú ṣé bí sórí mẹ́ta ni má pa mí kẹ́ ẹ má bínú jáde ẹ kẹyìn rọtọrọtọ yẹn tọba wádìí dáadáa ìyá yín lẹ máa jọ ìyá yín lẹ máa jọ.
ní kíni. ẹ má bínú sí mi àti Rúkà èmi àti yín jọ lẹ̀pọ̀ ni Ọlọ́run gbogbo èèyàn tí mo ti bá jà pátápátá máa make sure pé ẹ̀yin o mi ò ní bá yín jà torí mo rí i pé do ara ti yín náà kó o tọrọ ṣùgbọ́n with time ẹ máa mọ̀ pé o tọrọ ní sísìn sọ ẹ má bínú èmi àti yín ò lè jà láéláé. fẹ́ kán bú búso báwo mo ṣe màmá mi ò lè dé bẹ́ẹ̀ yẹn láéláé bọ́lá wa mi ò lè dé bẹ́ẹ̀ yẹn láéláé àǹtí Rúkà kò possible nígbà tó yẹ pé mo níyàwó tèmi. níbo ló wá dé nígbà tó dé bẹ́ẹ̀. ẹ kú òun bẹ́ẹ̀ jàre ẹ kú òun bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ pàdé àwọn tó fẹ́ fún mi bísínẹ́sì mò ń bọ̀ wo máa ṣe bísínẹ́sì yẹn pa ẹgbà ògo mi ti dé àwọn tó ń bínú mi àsàmàlégè yálà yà wọn ògo mi ti dé àǹtí Rúkà ẹ filẹ̀ you will be proud of me. má lọ bẹ́ẹ̀ kó má lọ bẹ́ẹ̀ mi ò rí nǹkan. àǹtí Rúkà. wọ́n ṣàánú mi honestly speaking lẹ́yìn dá ẹ má sá padà àǹtí mi nìyẹn. àtàlà àǹtí ẹ dá padà èmi àǹtí ẹ láti bó síbo ẹ jọ torí Ọlọ́run ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. very good ẹ̀yin làǹtí ọ̀daràn. ẹ kí ló ṣe. ẹ fẹ́ mọ tó ṣe ó ra stolen phone ẹ tó dẹ̀ ní phone lélẹ̀. fóònù mi ni. yes. ẹ jọ. tí máa gbẹ̀yìn rẹ̀ rà fóònù tí wọ́n jí ló rà bí èwo stolen phone. bẹ́ẹ̀ni fóònù tí wọ́n jí yes. àǹtí Rúkà ó mo ṣàṣàlàyé fún yẹn ìṣàlẹ̀ fún mi lówó tí mo fi ra fóònù yìí olórí ibùkún ọmọ Ìgbò ló ta fóònù yìí fún mi mi ò mọ̀ rí rárá ọ̀dọ̀ ẹnjìníà ni mo ti pàdé ẹ̀ mi ò mọ̀ rí mo lè sọ pé. lẹ́nu sáà gbẹ́nu òṣìṣẹ́ dáre ó tún lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ ṣé mi ò sọ fẹ́ ń gbà tó sọ fún mi pé ọ̀rẹ́ kan wọ́n send phone sí láti Amẹ́ríkà ó fẹ́ rà tó ní kí n yẹ lówó kí wọ́n ní tèmi ń bẹ̀ torí pé mo fún ẹ lówó mo ní kí ni tèmi ń bẹ̀. tí yín pọ̀ ń bẹ̀ ẹ̀yin ní celebrity tí mo mọ̀ ẹ máa jẹ pé wàhálà dé sí ẹ máa pa mí tí kò dá bẹ́ẹ̀. ẹ ṣé mo mọ gbà pọ́jú là mọ̀ ẹ ṣé mo mọ yẹ́ rí ni. láti bo síbo ọgá ọlọ́pàá ẹ jọ ẹ kàn tẹ́ lè ṣe fún mi ni wípé ẹ máa mú lọ sí station yìí. bẹ́ẹ̀ ni ẹni tí ni bá fẹ́ ṣe fún bẹ̀ máa wá bá ẹ yẹ kàn ẹ tẹ̀ máa mú lọ ná ẹ jẹ́ kó kúrò ń bí. ẹ lè mú mi lọ mi ò lè lọ. ó sì lọ́jọ́ kankan. wọ́n ẹ jọ torí ọlọ́ wa mi bẹ ṣe ẹ bẹ lọ́wọ́ ṣe mi. ayé mi ti bàjẹ́. ọmọ tó yí ògbọ̀n bẹ́ẹ̀ ni ṣe kiri jẹgẹ wíwẹ́gẹ́ máa fọ́ máa ní ti fọ́ bí wèrè fẹ́ so ó ti padà sọ. Sisi ọlọ́wọ́ idán Sisi ẹlẹ́rìndòdò tó ń wọlé Sisi o satellite ni everywhere you. ó ti ń jẹun lọ. àǹtí Rúkà ṣé kí n sọ tínú mi mo rò tọ́ Ọlọ́run gan-an ni mo ṣe ń jó oúnjẹ jù Ọlọ́run bá ń gbọ́n kò yẹ kí n jẹun nílé yín rárá ni ọ̀rẹ́ kà ní. kí ni mo ṣe ó yẹ kó ti gbàgbé ọ̀rọ̀ yìí náà kí ló ṣẹlẹ̀. bó ṣe máa gbàgbé ẹ̀ tẹ̀dẹ̀ wù mí ṣùṣù tẹ̀dẹ̀ náà mi wájú àwọn ọlọ́pàá ẹ̀yin sọ pé ẹ̀yin ò mọ̀ bóyá mo ra fóònù bóyá mi ra fóònù. wọ́n ṣe nǹkan tó dáa. o ò mọ nǹkan kan o ò já rárá ṣé o mọ̀ pé oore ni mo ṣe fún ẹ ni. báwo. bẹ́ẹ̀ ni oore ó dáa tí máa sọ pé èmi mọ̀ nípa pé o ra fóònù sí ṣé o mọ̀ pé àwọn méjèèjì náà jọ máa kó lọ àwọn méjèèjì náà jọ máa kó àtẹni tó gbépo lájà àtolè tó jalè ó lè ní gbogbo wọn mo wá rò wípé tán bá mú wọn nìkan lọ èmi á rí ibi sáré kí wọ́n jáde ó kè sí tó bá káwọn méjèèjì náà kó lọ ta ló fẹ́ sáré ara wọn ibi tó ti gbọ́n nìyẹn. síbẹ̀síbẹ̀ ìkà ni ó ká mi lára gidi gan ká mi ń ṣan gan. ó dé bolúgbọ́n ó mú mọ́ra ó dé bárẹ̀sà ó mú mọ́ra tẹ náà débẹ̀ nìyẹn ọlọ́dẹ ti bẹ́ẹ̀ ṣe ń sìn ó ti gàràfà ó ti sọ kí wá ló tún kù máa dúpẹ́ fọlọ́wọ́n bẹ́ẹ̀ ni o ìkúkú ṣòní kí ìṣàánú ẹ̀ ló ti máa ń dìsírèsì mi lójú àwọn kọ̀líìdì mi. kò ń ṣe kọ̀líìdì ló ń pè kọ̀líìgì ló ń pè kọ̀líìgì ló ń ṣe ṣé dandan ni kí n máa sùn ìbò náà ẹ̀dẹ̀dàkẹ́. jọ̀wọ́ tó fẹ́ mọ kọ̀rẹ́sì mi ń bí ni. mo ṣe ní kọ̀rẹ́tì yín. ọ̀rẹ́ fà ìwọ ló mọ̀ ń gbà náà. ṣé kí n má pa lọ ta ló ṣe ẹ̀fọ́ yìí. ẹ̀fọ́ yìí ta ló ṣe. ẹ̀ka ń gbé bí ta ló wà nínú tó fẹ́ ṣe. tó bá jẹ́ ilẹ̀ ṣe ẹ ní láti lọ fún training yìí pọ̀. nínú ọbẹ̀ wo. nínú ọbẹ̀ ilé. nínú ọ̀pọ̀. Ọlọ́run. nínú ọbẹ̀ tó ń jẹ yìí. Ọlọ́run. ó dáa mo ti gbọ́ ọ ṣá o má gbàgbé láti bá mi dówó mi padà. owó. 20,000 tí mo yẹ tó fi wá fún mi. àǹtí Rúkà ẹ tún mọ gba 20,000 yẹn lọ́wọ́ mi. máa gbà á. pẹ̀lú gbogbo nǹkan tójú mi rí. máa gbà á máa fomi ṣàn ẹ́ lọ́wọ́ nù sórí gbogbo wàhálà tí mo ṣe tó fi jáde yẹn mo bùn ẹ́ nìyẹn. Sisi tí kì bá ṣe pẹ́ lọ pé àwọn ẹ̀gbọ́n tí mo ní tọ́mọ ọlọ́pàá jura wọn gan lọ àwọn òsàmà ni mo pè òsàmà ó ní mo pè orí fóònù ti parí iṣẹ́ mo bùn ẹ́ ní wàhálà tí mo ṣe o tán fi gbẹ̀ẹ́lẹ̀ àmọ́ báyìí owó tó fira fóònù yẹn mo fẹ́ gbà 20,000 yẹn máa gbà máa fomi ṣàn ẹ́. ẹ dájú gan ṣá. bẹ́ẹ̀ni ìdájọ́ àbí amọ nínú. ẹ dájú gan ni. mo ti gbọ́.
kó má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ má sùn tọ́rọ̀ tó wà ń bẹ́ẹ̀ iyọ̀ ló ń jẹ yìí pọ̀ ó pọ̀ jù lọ ní kí ló dé túkà. ṣé kò rẹ̀ ọ́ ibi iyọ̀ rẹ̀ pọ̀ ni máa fi rún mi omi nù ó yá máa fi rún. máa fi yan ran omi. fi rún omi ebó oúnjẹ bó ni nígbà tí iyọ̀ ti pọ̀ jù ní omi kó wọ́n bá rẹ̀ fún ẹ dànù. ẹ má bínú iyọ̀ bẹ̀ mọ́dúrẹ́sì iyọ̀ bẹ̀ mọ́dúrẹ́sì. iyọ̀ já mọ́. àtọ̀ very perfect. ẹ ṣàgbà ẹ jẹ́ sórí bíi tèdè alájẹsẹ́ amọ̀rú yín. ẹ̀yin jẹ́ ń jẹun tán mo tọ́jú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ó bẹ́tà kó tọ́jú ẹ̀ bẹ́tà. brother ẹjọ ẹ bá mi rí ìrọ̀rọ̀ mo sáré gba rí báyìí. ẹ dá padà tani sis ọkùnrin lèmi. ọkùnrin ẹ má bínú. ó yẹ bá sáré gbá sísìn. ẹjọ bọ́bọ́ yóò sáré gba rí báyìí sìn. mi ò rẹ́ anybody. ìgbà ló gbá kọjá sísìn. mo ní mi ò rẹ́ anybody. ẹ wá. kí ló ṣe. ẹ ṣe bro ẹ lè bílíf pé bọ́bọ́ yẹn ó kàn wá kábúrò mi mọ́lé ó dẹ̀ fọ́ lẹ́nu mọ́lé ọmọ kékeré. ó gba létí yín fọlẹ́ kí làbúrò tí yín náà ṣe fún bóyá ó dúdú sí i. kí là ń sọ kí lẹ̀ ń sọ àní ó bá alájọṣepọ̀. ó gba róbó ẹ̀. gan. olórí burúkú èèyàn ni anyway èmi ò rí ṣọ́mọkùnrin kan tó bọ bíi crazy jeans báyìí. ẹ lẹ sọ pé ẹ rí. sneakers white multicolored cardigan. èmi ò rí. wọ́n rí tòótọ́. wọ́n rí lóòótọ́. wọ́n rí tòótọ́. èmi ò rí. Sodiq ló sọ fún mi pé àwọn SARS mú ẹ wọ́n sọ pé o jí fóònù kí ló ṣẹlẹ̀ báwo ló yẹ jẹ́. ọ̀rẹ́ alábòsí ẹ ṣe abánigbé máa mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni jọ nígbà tí wọ́n sọ fún ẹ pé mo jí fóònù ṣùgbọ́n àwọn gbọ́. òfò ni báwo máa ṣe gbarú nǹkan bẹ́ẹ̀ yẹn gbọ́ ó mọ̀ pé ó lẹ́nu kó ṣe bí ká jí nǹkan. àti Ṣadé ẹ kàrọ ẹ ra mà. ẹ̀yin náà ẹ kò kù náà ẹ ti mọ̀ wá ọ̀rẹ́ yín ẹ mọ̀ pé kò lè ṣerú ẹ. èmi náà sọ bẹ́ẹ̀. kò jí fóònù àmọ́ ó ra fóònù 300,000 ní 25,000. ẹni tó bá ní òṣèrú yẹn ń kọ́. bàbá gbé wírí ni. Sisi kí ló ṣẹlẹ̀. ẹ ṣe ẹ kú bàǹdàrò ara mi ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. sórí olè olórúkọ méjì àti Ṣadé o. olè ló ń jẹ́. Tolú kò rí bẹ́ẹ̀ kó lè jalè ẹ̀dẹ̀ mọ̀ pọ̀ ẹ̀rín máa ń dùnyàn. ẹ̀rù òṣèré èèyàn kí bẹ́ẹ̀. ìwọ náà wọ́n sọ yẹn kí ló ń sọ yẹn. mo support ẹni pé ò lè ṣe. bẹ́ẹ̀ ṣe fọlẹ̀ lọ mí yẹn ìrànjú yẹn ní ajá ni. àmì mo mọ̀ pé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀. lórí mi tẹ̀ mọ́ sáìdì tí wọ́n wà ní tiẹ̀ mi ò mọ̀ bóyá ọ̀dọ̀ wọn ni bóyá ọ̀dọ̀ mi ni kò yé mi. ká bá ṣerú ẹjọ́ mi táyà náà máa sọ sí lọ́rùn. wà á jóná teru ni. mi ò ń sọ. mo ń bọ̀ ẹ má jalẹ̀kùn mi ká lè gan. ṣòṣì rántí ojú mi. nígbà tí o ṣe pé mo kú lọ́pọlọ mo rántí ẹ bàjẹ́ oníwà àbàjẹ́ wọ́n ti dá sẹ̀ríà fún ẹ ọmọ adé gbogbo ojú ẹ ti wú ẹnu ti wú ó dà bẹ́ẹ̀ fún ẹ ìwọ kọ́ lọ sọ pé ó gba arúgbó ọmọ kékeré tó sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mo rántí ẹ dáadáa. sórí pórí ẹ ò pé ṣó mọ̀ bẹ́ẹ̀ pórí ẹ ò pé ìwọ ló ń pọ́ìntì àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì àbẹ̀. èmi ò mọ̀ nǹkan tó sọ fẹ́mi kọ́ nìyẹn o. òun mọ̀kàn ẹlẹ́gbẹ́ òkùnkùn kọ̀ọ̀kan jà àwọn ẹgbẹ́ òkùnkùn méjì ń jà
ìwọ wá ń nawọ́ sí ṣó mọ̀ pé àwọn ẹgbẹ́ tiẹ̀ àtẹgbẹ́ kejì ló ń jà ni. ẹjọ́ torí Ọlọ́run má kó bá mi o èmi ò mọ̀ páwọn kóòtù ló ń já òun tí n bá mọ̀ mi ò ní dá sí i nǹkan tó sọ fún mi ni pé ó gba arúgbó ọmọ kékeré kan mo dẹ̀ ń wò pé yẹn ò dáa tó òun ló jẹ́ kémi náà pọ́ìntì ibi tó wà torí bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí mi ò gbòṣì mi ò gbára nù bá ṣe rí ọ̀rọ̀ mo máa ń sọ bẹ́ẹ̀ ni ṣó ti yé yín sìn bẹ́ẹ̀ ṣe wá sọ fún mi sìn pé kóòtù méjì ló ń jà yìí bó ṣe ṣọmọ tí yìí ò dáa tó ẹ padà lọ síbẹ̀ ẹ dí pẹ̀lú wọn ẹ revenge in a very very big way tí tèmi ojú yẹn lọ ẹ bọ́ síta kẹ́ tilẹ̀kùn mi mo ń ṣe nǹkan lọ́wọ́ ní kitchen ṣe ti gbọ́ good day. Ó pọ̀. Báwo ni kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi. Má rojójú wọlé. Mo fọ́ ayé mi ọ̀rẹ́ mi ti padà méjì ẹ̀. Flaky ó ga o ta ló ní mọ́tò yìí. Mo sì ṣe kọ́nà àwọn mọ́tò mi jà. Mo kú mo dáná Flaky ọwọ́ ẹ ti ràn án ìkànnà àwọn mọ́tò ẹ ọlọ́run ọba o kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rówó torí mo rántí gbà yẹn òṣìṣẹ́ ẹ kú ṣé o ti gbàgbé. alásọjáàmù ni ẹ. nígbà tá a rí tó kan ní wàá báwọn làbújá tó lówó mọ́tò èmi mo fún ẹ lówó tó fi wọ night bus. Sisi o lè ṣoore kó má lo ṣòtì. mi ò kí ń gbàgbé nǹkan ni. ó ga jù. anyways ṣorí mọ́tò yìí ọkọ mi ló fi kẹ́ mi ọkọ tó lọ ń pèsè fún mi tó yàn fún mi adé orí mi adé mi ọkọ mi ìfẹ́ mi òjìjí mi ìwàláyé mi ọlọ́run ọba o ẹni bí ọkọ mi gbọ́gbọ́. mo bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ọlọ́run ti ṣe tiẹ̀ nìyẹn torí bá pẹ́ ńlẹ̀ ó mà máa dire o mo rántí gbà yẹn ìgbà tí ṣèyí wèrè yẹn lòun fẹ́ fẹ́ tó sọ pé ó ti kúrú jù ó ga léjì kẹ báyìí tíntínní ló fi yọjú lọ ó tún ní kò fáyìn pé wọ́n kí kò lówó lọ́wọ́ èmi náà sọpọ́ọ̀tì ẹ̀ ń gbà yẹn mo ní kó má fẹ́ obìnrin tú ẹ̀ aṣọ náà lórí kí n má sọpọ́ọ̀tì kó fẹ́ ń gbà yẹn if not o ní ní ti bàbá láyé tó ní yìí. yóò ní gbàgbé ṣá láyé mo bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ó ga jù Flaky ẹni tí mo rí ẹ 25 bay lówó mi lọ́wọ́ ẹ̀. kílé tó ń bí lìtú lọkọ mi ẹ wọ́ mi lẹ̀ nínú àwọn báwo ló ṣe máa rí long lost friend ẹ tó máa ń máa gba 25 bay lọ́ọ̀ mi ní bó ṣe pọ̀ ńlẹ̀ tó o jẹ́ kí n sọ fún ẹ ọkọ mi ló ń pè ní owó tó ń dẹ́rù bòṣì bẹ́ẹ̀ ni Sisi lẹ́ni torí mi 50 bay ni máa fún ẹ. mo fọ́ o yes mo rò 100 bay ni máa gbà lọ́wọ́ ẹ. Sisi wọn bá ẹ lẹ̀. ó máa wálé ẹ wá lo weekend. mi ilé ni kò má wà náà Sisi àmọ́ nǹkan kan ni o tó bá ti ń bọ̀ tó bá mọ̀ kó fẹ́ wá jọ má mú yàn dání. èmi mú yàn dání bá wọ́n máa mú pò ní mi. ọkọ mi ò láìkì ariwo kò dẹ̀ láìkì kérò máa wà nílé kò láìkì. kò sí wàhálà Flaky mi Flaky mi. Sisi mo wí sí. kiri ìdúkọ̀ sí. ọkọ mi mú lójoojúmọ́. yéé òfin ṣeré. onímùkúmu ni bàbá yẹn. ó mu yàtì. ẹ ṣe ọ̀rẹ́ mi. mo rí ẹ lọ́kàn wájú ká padà àmín ṣe ọlọ́run. ọ̀rẹ́ mi ọwọ́ ẹ̀ ti ràn from zero to something. ọmọ kí mo ti máa sọ fún ẹgbàá yẹn náà pé mi ò ráyè òṣì. bẹ́ẹ̀ni délé tó ṣìkú. àsàmàrégé anybody ọmọ ológo ni ẹ. ìyá tí mo ti jẹ sẹ́yìn ó ti tó. ó ti ẹni jẹrú ẹ̀ mọ́ láyé. ọwọ́ tí mo wà kí n gbádùn kù ni ọkọ mi ń kẹ́ mi ní Sisi ń kẹ́ mi lójú ń kẹ́ mi nímú ni tí bá níyé orin fún mi bá wọn bá mi gbé orin yẹn dání báyìí tí bá níyé apá ni apá ló máa gbé dání báyìí tí bá lẹ́sẹ̀ ni ẹsẹ̀ ló ó máa pọ́n ẹsẹ̀ mi sẹ́yìn ni. wọ́n á jẹ́ kó dáa fún wọn wọn ò ní máa padà sí burúkú láéláé
ọ̀rẹ́ mi wọ́n ló ń gbé mansion yìí jẹ́ ń ṣe sá. wá Sisi ẹ̀ ibi tí mo lọ gangan lóde. Number 1 rule in this house, no pictures. Kí ló dé? Wà á rí pé tó bá wọ ara wọ́ọ̀lù nínú ilé mi kò sí picture mi àtọkọ mi bẹ́ẹ̀. Òótọ́ máa ní. Ọkọ mi like privacy gan. He is a very private person. Wọ́n fẹ́ pictures, wọ́n fẹ́ àlejò. Kódà nínú gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní, ìwọ ni first person tó máa délé mi. Kò sí wàhálà, fọkàn ẹ balẹ̀. Má mú yan wá bí o. Láyé nígbà tí mi ò ṣí èrè. Ìwọ kọ́ ni flaky. Ó ti wá dáa fún ẹ gan-an. Mo rántí ìgbà yẹn. Ìyá jẹ́ bí wèrè. Èwo wá lẹjọ́ òṣì tó ń tàn. Èmi kọ́ ni mo máa ń fún ẹ lówó. Mi ò kí ń fún ẹ lówó. Bó wá iṣẹ́ ti yàtọ̀ sí ọmọlúkí brat. Mo ti rí bẹ́ẹ̀. Ó rántí ìgbà kan tó ń ṣe píríọ̀dù tó lówó páàdì. Èmi mo fún ẹ lówó páàdì gbà náà lọ. Èwo wá lẹjọ́ òṣì. Máa fún ẹ léni. Àṣírí Máa fún ẹ lówó léni. Máa gba triple rẹ̀. Bí mo ṣe wà yìí, ó mọ iye tó ń ta brat mọ́. Kílẹ̀. 25,000 lẹ́rọ. Túlẹ̀ jọ. Ìrora yóò ṣe. Ọmọ mi kò sókè. Òkè ló máa wà kó lè gbẹ́nu wálé òkè báyìí. Àṣírí yé. Ọkọ ẹ gbádùn. Ọkọ ẹ ń gbádùn. Wá Sisi, kí oúnjẹ tó ready, ṣé kí n lọ ṣètò drink fún ẹ? Anything máa jẹ máa mu máa tún sùn ilé mi mo wà Ó dà, mo ń bọ̀. àjọ protect ẹ ni ọmọ mi ilé ẹrù. eléyìí pọ̀ jù ó pọ̀ ọmọ mi. Ọwọ́ ọ̀rẹ́ mi ti ràn án flaky mi. Ẹ rọra o. Ta lẹ̀yin ń béèrè o. Tí bá sọ etí ẹ ó dàbí gorí òpè ibo ló ti ń bọ̀ báwo ló ṣe jẹ́ ta ni ẹ ṣé kindergarten ló pé bí ní àbò fẹ́ enroll tó bá ti wá fẹ́ enroll jọ torí Ọlọ́run ṣábẹ́rẹ́ ló máa wọ̀ wá sí school ká ń kọ́ fóònù fún ẹ who are you àbórí òpè ni o ò ní respect rárá o tún wá wọlé o ń sọ pé ta lè mi nínú ilé ọ̀rẹ́ mi orí ẹ̀ ti burú. Ó dà pé o mọ̀ nǹkan tó ń sọ rárá. Mo dáràn mi kú mi gbé mi dáràn. Flaky hey má bọ̀ àràrà ti wọlé èwèrè kan ti wọlé ẹ̀ àbí ìlú rẹ̀ léyìí. Baby. Ẹ ti dé. Sweetie, how are you? I'm fine, my baby. Kíre. Báwo ni? Fine. Báwo ni dé? Ṣàlàáfíà mo bẹ̀. Àlàáfíà. Thank you. Ọ̀rẹ́ mi ni Sisi. Kí ló ṣe? Ta la wọn? Sisi báwo ló ṣe ń ṣe báyìí? Ọkọ mi nínà, bébì nínà. Kí ló ṣe? Flaky. Kí ló ṣe Sisi náà? Mi gbé mi kú mo dáràn. Ìgbín tẹnumọ́gì ògùn ni ẹ. Ẹ sà ayé yín ti bàjẹ́. Kí ló mean? Kí ló mean? Sisi, baby. Mo gbé fún yín lọ́yàn yín náà lọ́yàn yín ṣe thank you o. Wọ́n ti lò láwọ́ yín, wọ́n ti lò àrísìkì yín tipẹ́tipẹ́. Sisi. Wọ́n ti mú ti yín, wọ́n ti lù pa kó pa, wọ́n ti rún jẹ. Jẹ́ kí n sọ̀rọ̀ má fọyín ọ̀gúnbọ̀dọ̀ oníbọ̀dọ̀ alẹ́ nu torí pé wọ́n. I will speak. Sisi. Jọ̀ọ́ mọ̀ pé mi ò lè rò tọrọ kí n má sọ àṣàmàdégí ẹ. Ṣé bó ṣe wà yí ọ̀rẹ́ mi ni? Sisi. Àtijọ́ ń pọ́n tí ò ní kọ̀ọ̀kan fi mí sílẹ̀ jẹ́ ń sọ̀rọ̀. Látìgbà tá ti rìn iṣẹ́ ti gbá múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣù. Ó dẹ̀ jáde sọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní kó ṣoògùn owó pé tó bá máa ṣoògùn owó kó ṣàtiwá rárá. Wá Sisi. Mo sọ fún yín. Fò sílẹ̀. Ó gbà kẹ́ fò sílẹ̀ lóòótọ́. Flaky ìkànnì ẹ. Ó jẹ epo máa yí ó jata ẹ̀. Ó ròyìn bó ṣe tọ́jú ẹ̀ fún mi. Ó wá fẹ́ jẹ owó ẹ̀. Wàá tún wá mú un náà wàá tún wá gbé gbálẹ̀ lórí. Ó lọ sí. Ẹ wo tèmi máa sọ fún yín ni mo ti sọ fún yín yẹn. Sisi, ó fẹ́ bà tèmi jẹ́ Sisi. Sisi ó fẹ́ bà tèmi jẹ́ níbi tó náà ti ń ṣàánú mi. Sisi ó fẹ́ bà tèmi jẹ́ ṣó dá báyìí. Èmi ò lè lóòótọ́ ọ̀rọ̀ kí n má sọ òde mọ̀ yẹn. Ìkànnì ẹ̀ wọ́n kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ rárá. Àtọ́lọ́tọ́ ló nífẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ni. Ó ń parọ́ fún èmi. Bí mo ṣe nífẹ̀ẹ́ tó, tí mo mú ẹ kúrò nínú gọ́tà, tí mo sọ di ayaba. Àṣé o fẹ́ pa mí ni. O fẹ́ pa mí. Wà á dà mọ̀ lẹ́nu. Tí n bá pé ẹ̀jì sí ẹ, wà á mọ̀ pé mo ní èèyàn. Ẹ̀wọ̀n ló máa kú sí. Wọ́n parọ́ fún èmi. Wà á dà mọ̀ lẹ́nu. Ẹ̀wọ̀n ló máa kú sí. Ẹ wo bó ogun ṣe bọ́ fún ọlọ́kùnrin yìí. Ogun ti bò. Nígbà tó gbọ́jọ́ kú ẹ̀, ogun bò. Ṣó tán? Olórí burúkú ni ẹ. Ẹ má jẹ́ kó lọ. Má jọ lọ. Dìímú. Flaky wọ́n ṣe bẹ́ẹ̀ ìkànnì ẹ. Kí ló ṣe jẹ́ kó máa pa ọ́? Hello. Sisi. Ọlọ́wọ́ idán. Sisi. Bulldozer tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go. Àsàmàrégé yìí. Ohun tí Sisi bá rí ló máa sọ.
gbọ́ torí Sisi rí bàbá ló gbọ́ Sisi gbọ́ torí Sisi rí bàbá ló mọ̀ Sisi mọ̀. Olófo ló ń bínú ológo ológo ni mí àsàmàrékè gbogbo ẹ̀yin tẹ́ ń bínú mi.